bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàní o bàbá ta pàní o bàbá ta pàdé bàbá ta pàdé lálọ́dù wa ní lálọ́dù wa ní kò máa sábùjá kan lọ́rùn ọ̀pẹ òun nìkan ṣoṣo bọ́dé yìí olóró ni àbíjà ni lálùdé ni bàbá àtàpàdé lálọ́dù ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà fáwágùn gbogbo lé lójú ojoojúmọ́ bí ariwo ni ojoojúmọ́ bí ìjọ̀gbọ̀n inú ọgbà láyé ọgbà yàrá kó tó kó gbogbo jọ rẹ ẹni tó bá fẹ́ sàwọn ní ọmọ pé lásìkò tí gàrí wọn ti ń kan wọ́n yìí gbogbo ń tá a bá ti bá ń yà àjọmọ̀ jẹ ni tí lẹ́sìn rẹ̀ ẹ wò yàrá yìí ọmọ súnmi kankan lọ́rẹ́ǹtì ẹ̀ ó jẹ mí lówó oṣù 6 bí ó jẹ́ oṣù 6 tán ní ọ̀bá sanwó ní ọba bẹ̀rẹ̀ sí tún ní bú mi àwọn ará àdúgbò sábà ń lé lọ. ìwọ wá lè dànù. dànù. ó yẹ kí ìwọ pa á nì. ní orúkọ Jésù Ọlọ́run alágbára gbogbo ẹnikẹ́ni tá a bí nínú ènìyàn tó fi pè mí ṣẹ̀sín Olúwa fi agbára rẹ̀ mú dè kó tó tó ọjọ́ 7 kó fi àmì hàn ó jẹ́ kó mọ̀ wípé kò sí alágbára kan lẹ́yìn ìwọ Ọlọ́run Olúwa fi hàn Olúwa fàmì hàn. alàgbà. ọ̀ṣọ́nà ẹ̀ bá má tara bàbá tápà sí Olúwa ẹ̀ ṣe tara bàbá tápà sí Olúwa mi ohun tí ò yé bàbá tápà ó pọ̀ ju ohun tó yé lọ ni torí ó dáa fún kò mọ́ lòní kò lọ sójú ọ̀nà Olúwa ó lọ sójú ọ̀nà tí ó tọ́ àti tí ò yẹ kò sí ẹni tó lè fi ìránṣẹ́ Olúwa ṣe ẹ̀sìn bí òṣèlú tó Olúwa bá náwó sí àdánwò kékeré la fi dán yín wò kò sí gbogbo ìránṣẹ́ Olúwa tí Ọlọ́run wọn níṣẹ́ tí ò ní rí àdánwò ẹ tara bàbá tápà sí Olúwa mi ẹ gbàdúrà fún kí Ọlọ́run kó tọ́ sí ọ̀nà kó tó pẹ́. kábíyèsí Olódùmarè ọba tí ń jẹ́ pé ọba tí ń jẹ́ ìgbẹ̀dá kò ti gbọ́ kò ṣe wí Olúwa ọba ẹlẹ́rìí ìpín Olúwa bá mi yí padà bá mi tọwọ́ pọ̀ lọ́kàn tí kò yí padà kó lè wúlò fún iṣẹ́ ìwọ Olúwa bá mi yí padà. iná gorí ilé fẹjú tòótọ́ òrùlé borí ajá mọ́lẹ̀ ogun agbọmọlámọ kálíkálí. Mr. Remu àwọn àgbàbọ̀ wọ́n ní tí ojú bá ń ṣèpin wọ́n ní ká yọ́ báyìí ká fi wọn ojú kó ba lè mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. táàbà dẹ̀ wá kẹun sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣeé ṣe ká padà kẹtàn sáré o. bẹ́ẹ̀ni torí èmi ń wò pé gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà láàrin ara wa ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé tó yẹ kẹ́ ẹ ṣe àwa tó kù létí tẹ́yìn ò mọ̀ òun lèmi ń pàkíyèsí yín sí o. ẹ jẹ́ kí bàbá tápà mọ̀ pé ó di dandan ó wà compulsory fún láti join CDA meeting association wa ó kọ́lé sádùúgbò náà bàbá tápà ṣomi ó ń lona ẹ̀tọ́ ẹ̀ ní láti bá wa jókòó sí meeting àwa tá à ń jókòó náà kàn ṣe pé a wà lazy to that extent pé à ní nǹkan tá a fẹ́ ṣe kí ló dé èmi gan gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́ iron lady mo ń náwó mo nara sínú meeting kò sígbà tẹ́ pé pàdé tí mi ò ní wá so how dare him ibo lèèyàn kan ti máa wá tí ò lókun lọ́rùn tó kàn máa jẹ́ pé kò ní kankan tó fẹ́ bá wa ṣe nínú community a dẹ̀ fẹ́ dàgbàsókè sínú ìlú wa ẹ̀. ìyá sego sẹ́yìn tẹ́ ẹ sọ yìí ẹnu yín ló yá ní alẹ́ yìí èmi àtàlájìlá àti àti sọ̀tọ́ jọ mọ́ nǹkan báyìí ọmọ bàbá Tápà yìí ó ti fẹ́ sọ̀rọ̀ èdò sàládùúgbò yìí o tá a máa bọ̀ ṣùgbọ́n àwọn ò ní gbà kẹ́ wá máa mọ̀ pé inú rínú pé ojú ara wa tó ra wa ó tún tọ́ka ara wa ní tẹ́yìn náà sọ yìí ní tá a sọ láti sọ fún yín náà ti rò. ìbá ní ká dá lọ àmọ́ ẹnìkejì àwàdé ọkùnrin báyìí ń jẹ́jẹ̀ mọ́ ẹ jẹ́ ká súnmọ́ landlord tán mọ̀ pé àwọn náà fẹ́ kí àdúgbò yìí ó tòrò. bọ́jà mẹ́fà kólà bọ́jà mi làbá ríra wa àmì jí ò lè dá lọ ni bọ́jà mẹ́fà kólà bọ́jà gbọ́dọ̀ bá ra ẹ̀jẹ̀ lọ bá ń lé ṣùgbọ́n tá a bá lọ bá ń lé ẹjẹ́ bá ti gbọ́rọ̀ kalẹ̀ fún Tápà o
ẹ náà kò ní fùfú ní o ó sì lágbára o. ó dà mo ti gbọ́ ohun tẹ́ ẹ sọ ẹ ní bàbá tápà lè ó túmọ̀ sí pé kì í gbọ́ kì í gbà ní bàbá tápà àmọ́ bóyá ìkàwé bàbá tápà ni tó dẹ̀ dé mi lójú pé ìkàwé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún mi níjọ́ tẹ́ kọ́kọ́ dénú mi tì ń pẹ́ ẹ̀ mọ̀wé dáadáa. ṣé rí àkàwé tá a sọ fún ìgbà tá a jẹ́ mi ti yín ebi ẹ pẹ̀lú ẹ̀ tó jẹ́ ń jẹ́ sẹ́kẹ́sìrì ẹgbẹ́. Torí pé àmọ́ tẹ fẹ́ kọ́lẹ̀ ni. ẹni mi ò kàwé ṣé gbà mọ́ra plot mọ́ra lọ́dọ̀ àwọn ọmọ ńlẹ̀ ṣé n sáyìn ìwé ẹbí fúnra ṣé lè máa ń kọ́kọ́ sórí ìwé ẹbí. Mo gbé gẹ́gẹ́ bí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ẹ̀dì mo tẹ́ẹ̀dẹ̀ kàwé láàrin àwọn majority wa tó kù ẹ jẹ́ kó mọ right àti left ẹ kó mọ bí tó yẹ kó fi ọwọ́ sí ṣó yẹ yín ẹ wo gẹ́gẹ́ bí Yorùbá yìí àwọn àgbà wa bọ̀ wọ́n wá ní ká wádìí ohun gbogbo dájú kálídìí tó jẹ́ òótọ́ mú bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ bá mi sọ léèbò bóyá kí n lè mọ bí ṣe máa lọ ṣàlàyé fún bàbá tápà fún ara mi. ṣé mo tẹ́ ń béèrè bàbá tápà sọ́kàwé ni a yẹ kó yé ó lè bọ́ lọ sọ́lọ́ find this everything before you judge anything find this everything before you judge. ó ti yé mi ẹ má yẹ wá fi ti yín rántí bàbá tápà ju gbogbo ẹ lọ ẹ sa gbogbo apá yín ẹ jẹ́ kí bàbá tápà kó darapọ̀ mọ́ wa. nígbà pé ẹ má bìí fẹ́ sọ inú lè ní máa fẹ́ bí ndí ẹ o ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ n tó ròyìn pé ẹ̀yin láńlẹ́dì àdúgbò ìwé ẹ̀ lẹ́nu ó ti gbọ́dọ̀ pọkọ ìbọ́kọ yín ṣe kú ṣùgbọ́n àwọn òjẹ̀ kó yẹ àwọn táwa sí níyàwó ládùúgbò tí nǹkan ọ̀sán ìyàwó tiwa àwọn ò fi agbára tiwa á fi kún tiwọn á fi òye tiwa á fi gbé lárugẹ á fi kọ́ mọ̀ pé ládùúgbò yìí ó lóòótọ́ la láwọn láńlẹ́dì tí wọ́n pọ̀ tọkọ wọn sánkú ṣùgbọ́n àwa ò sánkú ìyàwó ọ̀rẹ́ sánkú á bá yín fà fún. Ẹ̀bùn wọn sọ pé iná gba ìyàwó tẹ́nàtì ni ó ṣe pé ìtẹ̀fowó fẹ́ láti ọjọ́ àárọ̀ yìí ẹ̀yin àgbà òfò òpònúbọ̀dọ̀ ọ̀dẹ̀ àbúrò bàbá tápà àgbàyà kásùn láyọ̀ kàjí láyọ̀ ẹ ṣé o. kòkò biribiribiri ni wọn kà máa ń fún fi wà mí fún ọ̀sẹ̀ dáfúnà fi hàn ṣe dáfúnà kú èrè pé nínú èyí gbé géètì mi yọ nínú gbogbo yín ta ló já géètì mi sílẹ̀. àwọn náà jí àjílábá ní ṣíṣe àwọn kọ́lá jà. ẹ̀yin kò mẹ́ni tó já géètì mi kà á gùn bí eyín nana nílẹ̀ kéde àkàlẹ́ à mi kà á gùn bí eyín nana ta lẹni tó já géètì tí èmi tì kéèmí tó rìnrìn àjò kí tó ta gbogbo yín láàṣẹ. ẹ jẹ́ àwọn tó bá jẹ́ ìdájà o ẹ tó bá jà ní ìkẹsàn o. kúta ta lẹni tó já géètì yín. ẹ̀yin ará ilé ẹ kújọ́ mẹ́ta. ẹ tiẹ̀ mọ́rin dáadáa. bàbá ọlọ́pàá làwa. ṣé ò sí. bàbá àwa làwa já géètì yín. ẹ̀yin lè já géètì ẹ̀yin lè já géètì káàsà. illegal ni nǹkan tẹ́ ṣe and we are here to ask you what audacity do you have, what authority do you have, what effrontery do you have láti ti àwọn èèyàn ìwọ̀nyí tí wọ́n níyàwó tí wọ́n ní ọmọ tí wọ́n á jẹ tí wọ́n á mu tí wọ́n á lomi tí wọ́n á lo toilet ẹ̀dẹ̀ tí wọ́n mọ́lé for good 2 weeks ẹ̀dẹ̀ jáde. No, that is not allowed. Under the law, it is called illegal adoption. Illegal adoption. That is to tell you that ẹ tì wọ́n mọ́lé láì gba àṣẹ. The law is wrong. ṣé kéèmí wá sí géètì tèmi sílẹ̀ kí wọ́n wá balẹ̀ jẹ́ kéèmí máa mẹni tó wọlé kéèmí máa mẹni tó jáde. ọ̀rọ̀ rúnrún ló ń jáde lẹ́nu yìí ṣé ẹ̀ lísítì sí nǹkan tẹ̀ ń sọ ni ẹ ṣe máa ti àdúrà àwọn èèyàn yìí tẹ́ máa tì wọ́n mọ́nu lé jayọ tenant náà ẹ ní right àti tì wọ́n mọ́lé reason yẹn pàtó ránṣẹ́ pè wá àwádẹ́wà bá wọn já gate torí pé wọ́n ń ṣẹran. ìjọba ń ṣe títí rẹ̀ èmi náà ń ṣe ìjọba ti tèmi kí ni ìjọba ti tèmi fi wá papọ̀ mọ́ ìjọba ti tiyín. Anyways, ẹnì kan ṣe pẹ̀lú ìjọba o ẹnì kan ṣe o that is your own cup of tea. Yes. We are here to arrest you and you need to follow us to the station. èmi ò gbọ́ nǹkan tí ìwọ sọ ní ìsìn. ẹ fẹ́ máa tẹ̀lé wa lọ sọ́fíìsì láti lọ ṣàlàyé ohun tẹ́ rí lọ́bẹ̀ tẹ́ fi wà ọ̀rọ̀ wọn ẹ ti àwọn èèyàn mọ́lẹ̀ náà that is illegal. èmi kò tí ì ráyè báyìí èmi bá wọn. bàbá ẹ move. gbogbo tẹ kó láyìn kò jẹ mí lójú o kò jẹ mí lójú o màá kó gbàrú fún yín o ara tí yóò balẹ̀ tó yẹn o. sà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ ẹ wò bàbá gbogbo àwọn nǹkan tó wà lọ́wọ́ yín ló ń ṣẹ̀rù bà mí tẹ́lẹ̀ bó lọ́wọ́ ẹ̀ jẹ́ bá yín sòótọ́ ṣé mo pa amówó ara wa gidi gan amówó ara wa ẹ̀rọ máa tẹ̀lé wọn lọ jẹ́. ẹ wò wọ́n sọ irú kí ni gbogbo rọ́bìsì yẹn. ìwọ fọwọ́ kàn mí. ìwọ fọwọ́ kàn mí.
gbàdúfù 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 kí gbogbo nǹkan kó bẹ̀rẹ̀ sí ṣe wọ́n. ẹ wo ẹ má yẹ ká dáhùn lò gbogbo tí bàbá yín sọ yìí rọ́bìṣì ni bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ má fọ ẹ fọkàn bá. irọ́ ọlọ́pàá má gbìyànjú wa o torí ẹni tó kọ máa fọ òun náà ló kọ jápa o. ẹ má jàpá a wà pẹ̀lú yín oníkálukẹ́lẹ̀ kò sí wa. ẹ má bọ̀ ṣe. bàbá bí babaláko ẹ̀yìn dá kéèmí tó jáde kéèmí bá yín èmi kò fẹ́ rí ẹnì kankan nínú yín nínú ilé yìí mọ́ látòní yìí lọ mo ti lé gbogbo yín. ìwọ pápá ìwọ náà túláàsì dẹ́gbà o ẹ lè kí pé àpáta láti bẹ̀nà kọjá ni. kí tó lè sọ ẹni tí mo ṣe wà kí n tó sọ nǹkan mo ṣe wà yìí ẹni kó dìde kó lẹ́nà kọ́kọ́ dìde kọ́kọ́ náà rò ná kọ́mọ́ kúnlẹ̀ síwájú mi fẹ́ kúnlẹ̀ òsì kílẹ̀ bí òsì ẹjọ́ kílẹ̀ bí òsì náà. bí ojú títì ẹ kò bá fọ́ ṣé ìwọ kò mọ̀ pé ó wà lórí ìdúró ni tí ìwọ fi ní kó dìde sókè. sódó báyìí ni. mo bẹ tí mo ti yóò ń gbà tẹ́ ń bọ̀ tí má ṣe fẹ́ kí gbogbo èèyàn pé mo fẹ́ bẹ̀bẹ̀ ìmọ̀ wa bẹ̀ impossibility. òótọ́ ni o ọ̀dà tá à ń bá bọ̀ bàtàpá bó ti gbèrè ẹ̀jẹ̀ náà o wọ́n lọ ń gbẹ́bọ̀ lọ́sàn gangan ọ̀ ń gbẹ́bọ̀ lọ́sàn gangan àbí kí ló fà á tó ń gbẹ́bọ̀ lọ́sàn gangan ọ̀wọ́n á sọ pé àìwò a gbọ́dọ̀ wo owó fẹ́rẹ̀ okú fẹ́rẹ̀. ẹni tó sọ fún wọn pé èmi ń gbẹ́bọ̀ lọ́sàn òun tọ̀hún kò parọ́. ọlọ́run sọ pé àìwò. ẹni wo ó kú pé. gbẹ́bọ̀ lọ́sàn náà ni orí ẹ ti wá dọ̀tí o ọjọ́ pé orí rẹ̀ ń sáré kọjá ọpọlọ rẹ̀ ìyàwó káwọ́ kọ́ sí ẹ̀gbá kọjá bí ọgbọ́n wà ní tiyín gbọ́gbọ́n rẹ̀ ti kọ́ tó ga kọjá ọgbọ́n ṣe bẹ́ẹ̀ yóò tí ì débi ọgbọ́n ti pín sẹ́ẹ̀lì sọ fọ́kọ yín pé tó ń ṣe ọ̀dá ni ẹ wá ń gbọ́ ọlọ́run kankan sẹ́ẹ̀lì làdúgbò ni mò ń bèèrè lọ ẹjọ́ sẹ́ẹ̀lì làdúgbò. ẹjọ́ ṣé ebo tó yẹ ká gbé lọ́sùn ṣe máa ń gbé lóhùn ni. ẹ̀ ń bí mi abẹ́ ń bèèrè lọ́wọ́ ọkọ yín. ẹyin ni mò ń bì. ọ̀dà o. ọmọ àyà ya ni. ibi tí ń bá wà ládùúgbò tẹ máa ń bè kan cda ló ládùúgbò ṣé ẹ lọ́gbà tẹ̀lé gbọ́bọ́ náà gbà ní kájẹ̀ pé fẹ́ gbẹ́bọ̀ lóòótọ́ pẹ̀ ń ṣáájò sílé ayé ara yín ṣé ẹ lè gbọ́nà gbà yín ẹ wo ẹjẹ́ sọ fún yín o ẹjẹ́ sọ fún yín àti ọkọ àti ìyàwó ẹjẹ́ bá tún gbìyànjú àti gbẹ́bọ̀ nù aládùúgbò yìí ẹ tẹ̀ sí ẹ bẹ̀ bọ́ lọ ni o. they pay my fans. Àrẹ̀mú gbẹ́gunlédò. pátápá òun pè mí ló kọ ọmọ àgọ́ sí rẹ o. lọ sọ́ra rẹ kí ìwọ má bàa kú ọmọdé òré òmògùn ìpínlẹ̀ ẹ̀fọ́ ọmọdé òré òmẹ́kùn ń bá a ṣeré bàbá ìwọ tó mẹ́kùn kò jẹ́ bá ẹkùn ṣeré. Àrẹ̀mú lọ sọ́ra rẹ. pátápá ó mà jọ ẹ lójú o ní àdúgbò tá a wà yìí ní cda wa yìí tó bá pàjá bọ̀gùn tí mo bá jẹ́nu ajá òun wọn àbògùn pàjá jẹ ni o tó bá ń pọ́ olúkúgbù ọmọ rẹ̀ ayọ̀ tẹ̀ èmi rèé o ọfẹ́ tọ́bọ̀ tẹ̀rẹ́ o sórí wọ ìyàwó tí má gbọ́ ní kò ó kùrú sí ni kí ni ń ṣe ọ́nà kí ló sọ wọn bẹ́ mi kú wọn bí sọ́ǹgbọ́ ìyàwó ẹ̀ sọ́ǹgbọ́. mi kò jẹ àsára gẹ́gẹ́ iná mi kò jẹ àsára. ìgò sàràfà tiẹ̀ náà bó ṣe wà yìí ìgò sàràfà tiẹ̀ náà bó ṣe wà yìí ìwọ mi ìgò sàràfà tiẹ̀ bó ṣe wà kú fàrí ikú rẹ̀ lójú ẹ̀ yìí mi kú sàràfà. aya mi ọjọ́ ikú rẹ̀ ní ń dá fún ara rẹ̀ ìwọ fọkàn ara rẹ̀ balẹ̀ ọjọ́ ikú rẹ̀ ní ń dá fún ara rẹ̀ láti òní lọ èmi bàbá tápà èmi máa gbẹ́bọ ìwọ nìwọ máa jẹ́bọ tí ẹbọ fi máa fín láti òní lọ. ìyàwó èèyàn jẹ ọlọ́yọ tó gbé kálọ̀ ògbélé ni wọ́n mọ̀ pé rèé wà kó wọ́n dáhùn láyé wa tó bàtà ìyàwó ẹ̀ rè ó ti wá ọrùn fún báyìí bàjẹ́ ẹwà tá ọmọkún ọgbọ́n ọdún àti márùn ẹgbẹ́ wíwèrè ọmọkùnrin rè wà. lọ́lọ́dù wa ni kò máa sábùjá kan lọ. tí èmi bá wá ní kí ìwọ máa kọ bí àkùkọ ńkọ́. mo rò borí ẹ dàrú èmi ni wọ́n sọ pé kémi kọ bí adìyẹ ṣé torí pé mò ń pọn ilé. tó o bá jẹ́ kí inú bí mi màá jẹ́ kí nǹkan ṣe é nísìnyí àbólóṣì lélẹ́yìí orí ẹ ti dàrú. bẹ́tà ẹ jẹ́ kó mọ̀ pọ́kùnrin ni yín.
ìwọ ní kí nǹkan ṣe èmi kí nǹkan bẹ̀rẹ̀ sí í ṣe ìwọ. ìkẹ́ bínú tọ́ ẹ má bínú tán. Mama, ẹ má bínú. màá jẹ́ kó ṣe é. láti bẹ̀rẹ̀ ọkọ jẹ́ ó korí ibi títí ṣẹlẹ̀ gbàgbé sí ni iná gorí ilé fẹ́jú tótó òrùlé borí ajá mọ́lẹ̀ ogun ẹ̀kọ́mọlámọ kálíkálí bàbá lálọ́dù tí ò rẹ́ ní bọ́dì níṣẹ́ tó bá lọ sọ̀rọ̀ sọ